ṣe o ọmọ oṣù kan jáde láyé lẹ́yìn tí wọ́n dá abẹ́ fún un tán. Ìjọba orílẹ̀-èdè Gambia ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọmọ oṣù kan tó jáde láyé lẹ́yìn tí wọ́n dá abẹ́ fún un. Abúlé Wellingara ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, ó sì ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ lórílẹ̀-èdè ọ̀hún. Nínú àtẹ̀jáde kan, ọlọ́pàá ní níṣe ni ẹ̀jẹ̀ ń bẹ̀rẹ̀ sí dà lójú ara ọmọdé jòjòló náà lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ìwádìí tí wọ́n ṣe nílé iṣẹ́ fi hàn pé lóòótọ́ ni wọ́n fi abẹ ṣiṣẹ́ fún ọmọ ọ̀hún. Wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò òkú ọmọ náà báyìí láti mọ̀ ní pàtó bóyá abẹ tí wọ́n dá fún un ló ṣokùnfà ikú rẹ̀. Ó kéré tán obìnrin méjì ló ti wà nínú àtìmọ́lé ọlọ́pàá báyìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ti bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà, wọ́n sì ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí rẹ̀. Ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ náà, ìyún Women in Leadership and Liberation (WIL), ti fi ẹ̀sùn kan ìjọba pé ó kùnà láti dáàbò bo àwọn ọmọdé orílẹ̀-èdè náà. Ẹgbẹ́ ọ̀hún sọ pé àṣà kìí ṣe àwáwí fún ìṣẹ̀lẹ̀ yìí o, ìwà ipá gbáà ni èyí jẹ́. Ẹgbẹ́ náà tún rọ ìjọba láti ṣe ìwádìí tó péye lórí ìṣẹ̀lẹ̀ náà kó sì fimú gbogbo àwọn tó lọ́wọ́ nínú rẹ̀ dánrin. Olùdásílẹ̀ àjọ náà, ìyún Fatu Balde, sọ fún àwọn akọ̀ròyìn pé kìí ṣe ìgbà àkọ́kọ́ rèé tí wọn yóò dábẹ́ fún ọmọdé ní Gambia, ìwà náà sì ti ń peléke síwájú sí i. Ó ní àwọn òbí rò pé tí wọ́n bá tètè dábẹ́ fún ọmọ wọn ní kékeré jòjòló, ojú egbò náà yóò tètè jiná. Wọ́n tún rò pé wọ́n lè tètè ṣe é nígbà tí àwọn ọmọ náà bá wà ní kékeré kí àwọn èèyàn má lè tètè mọ̀. Ọmọ ilé ìgbìmọ̀ asòfin kan lágbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, Abdulli Size, ti pè fún ìwádìí ní kíkún láti lè dáàbò bo ọjọ́ ọ̀la àwọn ọmọdé níbẹ̀. Àtẹ̀jáde kan láti ọ̀dọ̀ UNICEF sọ pé ọmọdébìnrin 3 nínú 4 ni wọ́n dábẹ́ fún ní Gambia kí wọ́n tó pé ọmọ ọdún 6. Àjọ UN tún ní ìdá 36 obìnrin láàrin ọdún 15 sí ọdún 49 ni wọ́n dábẹ́ fún ní Gambia, bó tilẹ̀ jẹ́ pé láti ọdún 2015 ni wọ́n ti fòfin de dídábẹ́ fún obìnrin lórílẹ̀-èdè náà. Èèyàn 2 péré ló ti jẹ láti ọdún ọ̀hún. Lọ́dún tó kọjá, àwọn kan gbé ìgbésẹ̀ láti fòfin de ìwà náà, àmọ́ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ ọ̀hún kò jẹ́ kó ṣeé ṣe. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ bá wa pín ká, kẹ́ ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.